إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الناس اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا بالله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فاقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا أمكن ما بالأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق ولا آت بالمن سبق النادر الحق بالحق ولا هادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم عادية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. Aki Ọlọ́run Allahu akbar. Aki Ọlọ́run Allahu akbar. Aya Nabi wa Muhammad Sallallahu alayhi wa sallam. Àlékún yọ́nú Ọlọ́run àti àánú ẹ̀ kó bá Sheikh Ahmad Tijani Radiyallahu ta'ala anhu. Maulana Sheikh Al-Haj Ibrahim Niyas Yes, radiyallahu ta'ala anhu. Sheikh Abu Bakr Siddiq Al-Miskin Billah Sahibu idrak radiyallahu ta'ala anhu. kó bá bá wa Sahibi Wilayatul Kubra
فضيلة الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته آمين. كبابا مرؤوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحدب رحمة الله عليه. Ọlọ́run wọlá gbogbo àwọn bàbá tí adarúkọ tá a tọrọ fún bàbá wa gbà ẹni tí ọba níṣẹ́ bẹ́ẹ̀ ń kókó ń bẹ́ẹ̀. bàbá tí ọba níṣẹ́ kókó ń bẹ́ẹ̀ àbí kẹ́ bẹ̀rẹ̀. ẹ̀sùn sẹ́yìn. bàbá wa ẹ̀yin ọ̀sẹ̀ ibi díẹ̀ àgbà bàbá wa marhum bàbá wa alágbàjì Ọlọ́run dákun mọ́sàbá wa yá fi wọn. àmín. àmín. Ọlọ́run mọ́sàbá wa fi ìkẹ́kùn kẹ́ wọn. àmín. àmín. Ọlọ́run bá wa fi àánú kún àánú wọn. àmín. Ọlọ́run mọ́sàbá wa forí kún orí wọn o. àmín. àmín. Ọlọ́run Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. mo káwọn àgbàlagbà níjókòó tó mo wá kí Sheikh Labib. Damallahu hayata Sheikh Labib, striker, world best. àbá kan ló kí Abu Hamidul Ghazali níjọ́ tó sì kọ́ ni orin ni o àmọ́ ìgbà ayé ń jọ mi Adisa máa tún kan sí ó wo bí Imam Abu Hamidul Ghazali ṣe tó wá fẹ́ kì ọ wá ní àìhátà àìhátà ayati zamanu bimisli inna zamana bimisli la shaqiqu. ó ní ọlọ́mà ṣe o ayata ọlọ́mà ṣe o ayati zamanu bimislihi ọlọ́mà ṣe o ó ní ayati zamanu bimislihi ó ní rẹ̀ Abu Hamidul Ghazali ó ló ṣe fúngbà tí ò ríru rẹ̀ mú wá. inna zamana bimislihi la shaqiqu. kí gbọ́ lóun fẹ́ múru rẹ̀ wá ọlọ́sàáhùn. bimislihi la shaqiqu. ọlọ́hun ló ṣe àmọ́ Ọlọ́run ṣoore fún àgbàlagbà lágbàjì yìí aláì Ọlọ́run ṣoore fún wọn tó rí náà pọ̀ bí irú àwọn Sheikh Labibu yìí tọ́rọ̀ wọn bá yọ ń rú àgbàjì yìí kọ́ wa yọ nílùú àtakò a sì máa pa dáná a kọ́ńkà rẹ̀ o àmọ́ àná ọ mọ̀ pé a sì ṣe ká tó kọ́ńkà rẹ̀. tí n bá wá ń sàlẹ̀ jí wa pé àwọn aráàlú náà tẹ̀ mọ́ láwọn ọmọ kí wọ́n mọ́ láwọn làwọn àwọn àfa wa kí wọ́n wá mọ̀ lónìí mọ́ á jáde sí fún àmọ́ nǹkan àmọ́ àwa náà mọ̀ lọ́dọ̀ ara wa pé ìtì ń sọ̀rọ̀ yìí àfa ni. àwọn wọlọ́n ti ní àdó àwọn àgbàlagbà òun ti gbà á ó sì gbàdúrà àwọn lágbàtán pátápátá ó gbàdúrà àwọn lágbàtán nítorí ń wo nǹkan kan ní àgbàjì. tó jábọ̀ àwọn báyẹn ṣiṣẹ́ pẹ̀lú àníyàn tó dáa gbogbo téye ṣe fàárí sí wọn lónìí lọ́lọ́run kó tì wọ́n. òṣìṣẹ́ tí wọ́n fi ṣe fàárí jọ ń kọ̀ wáyé dùn ni kò kọjá bẹ́ẹ̀ káàbàlà ọmọ kéwù àmẹ̀wọ̀n rẹ̀ àwọn náà ti wá àmẹ̀wọ̀n kéwù kò síbi tó fẹ́ gbà yọ bọ́jà rúdù ní ìmbẹ̀ dìbà bọ́bá jẹ́ náà sọ́dún yìí ni wọ́n tẹ̀ ti parí gbogbo eléyìí bọ́bá jẹ́ bàlágà ni bàlágà la fún àfin dára látẹ̀kan yìí wọ́n wá mọ Yorùbá kátó wáyé pálí Kùránì tí wọ́n jókòó tì gbogbo nǹkan lọ́lọ́ ń pé a máa fọ àkásọ̀rọ̀ lẹ́ẹ̀kan yìí pé èyí tó kù lẹ́mí gúngún Ọlọ́run dákun
wọlé àwọn àfa níwájú Ọlọ́run àfa wa Labib Adamallahu hayata. èmi sábà máa ń sọ gbogbo àyè pé gbogbo nǹkan ni mo láwọ́ sí ìláwọ́ síbi àdúrà torí ìmàníyàn tó ní sí mi wọ́n á ṣàdúrà fọ́ tán kọ́ wáyà dùgbò lúgí kí n máa lọ́lọ́run ò rí bí ṣe ń ṣe Ọlọ́run síbí wọn náà ló sì bẹ̀ mí èmi ò tún lè bàá jẹ́ mọ́ ìmàníyàn rẹ o a máa jẹ́ ń sọ́ra sí torí wàá sí Adam ni wọ́n sọ ìtàn kan fún wa lọ́dún kan wọ́n lọ àfa kan àgbàfà ni kò sí tí ó tọrọ tọ́lọ́hún ò ní ṣe ẹnìkan wá ń wọ́ba ọwọ́ àlọ́ba afa bá ń bẹ lọ́hún afa bá bẹ lọ́hún fún ọba lọ́ba ọ̀dọ́ba ń pàṣẹ nígbà tó wá di pé ń pàṣẹ ọba ọba rò yí pé bẹ́ẹ̀ máa ṣe lọ ọ̀dọ̀ arákùnrin yìí ẹlòmíràn lè tún lọ bẹ̀ lẹ́yìn mi fa bí yóò ṣe bẹ lọ́hùn náà nu ọba tó kẹ́bù àkọ́kọ́ ránṣẹ́ sáfà ó dúpẹ́ ọba kẹ́bù mi ránṣẹ́ pé bùkátà wà níyàn sí wa àfa aláníyàn wà ń bẹ inú àfa dùn pé lè ìmòrè gbogbo ntọ́ ọba fẹ́ Ọlọ́run ó ṣe kóòrùn ni ó tó wọ̀ àfa àbájáde láyé àtàníyàn tó fi síbẹ̀ ní Ọlọ́run mú kó ńlẹ̀ káwọn ọ̀tá mi ó tó tún sádọ́dọ̀ rẹ̀ bàbá mi kọ́ alẹ́ kọ́njọ́ náà yìí pé ẹ ọmọ mi ẹ̀bùn tọ́lọ́run bùn kálukú yín ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ẹ̀yẹ Ọlọ́run bá bùn lẹ́bùn ìsìjàbà nu yín kọ́ sọ́ra sí màbó òṣèlú kọ́ wa pé ìwọ náà ló tún máa bẹ lọ́hùn lérí ara rẹ̀ ńgbà tá a fò fífura mọ̀ ẹ́ Ọlọ́run yẹn ti kọjá. abẹ́ni tó bá fẹ́ yẹn tọkàntọkàn èèyàn fẹ́ ẹ ní ẹni tó bá fẹ́ yẹn afa nasufi ọkọrin ẹsẹ̀ kan ó ní wàkàm mini àyí sọdátì nisbatu jáde. wàkàm mini àkí sọdátì nisbatu jáde. wàtálímù hilimin. wàtálímù hilimin sọ̀rọ̀ mi ní àlìgírọ̀tì. wàtálímù hilimin sọ̀rọ̀ mi ní àlìgírọ̀tì. kọrin yẹn fi kí sẹ́wọ̀n Tijani ó ní kámínì àyí ó ní mélòó mélòó. wàkàmínì àkí sọ́dọ̀tì oníṣìbàtò jáde. nínú àwọn ọmọ ẹ̀yà mi tọ́ ẹ pé ọ̀yà ń wó jèrè lára wọ́n ṣé kún ó jèrè lára rẹ̀ àmọ́ sọ́dọ̀tì oníṣìbàtò jáde ó ní níṣìbàtò jáde yìí ìran tó ti wà ní pé èmi ọmọ lágbájá ọmọ mi ni sọ́dọ̀tì wọkọ̀ di kọjú ó rí ntọ́ yẹ kó rí. Ọ̀tàlímì ilmi sọ̀rọ̀ mi ní àlèkìrọ̀tì. ó láti pé àwọn ọmọ mi ni pòfẹ́sọ̀ ni mí ìmọ̀ kẹ́kọ̀ọ́ dé yìí. Ọ̀tàlímì ilmi. kí ni pálí wo ni bẹ lọ́wọ́ tiẹ̀ tí ń fi wá ní Ọlọ́run ṣe nǹkan fún ọ. Ọ̀tàlímì ilmi sọ̀rọ̀ mi ní àlèkìrọ̀tì. Ọ̀tàlímì ilmi sọ̀rọ̀ mi ní àlèkìrọ̀tì. Ọlọ́ba mú wọn bọ́ sínú ẹni tí wọ́n gbàtàn jẹ ntọ́ yẹ wọ́n rí wọn ò bá rí èèyàn bẹ́ẹ̀ ni ó jìnnà bí àwọn dọ́kítọ́rù tí ó jòkó kò ní wọn yìí jòkó wọn làwọn olóhùn ráàyè wọn kí ni bàbá lọ sí láàrin wọn kí ni ń bọ̀ ń bẹ̀. àmọ́ Sheikh Labib Ahamadu Ọlọ́run bọ́ àfa ní mímọ́ ó tún wá ṣe é nípìlẹ̀ láti lè máa wá bùkún ẹnìkan dákun gbogbo ntí èèyàn fi ní wọlé ríyàn sọ yìí tí mo ní kéwúlà fà kéle wa ni táwọn ọmọ pé mo gbọ́dọ̀ bùkún ọmọ àfa wa ni àbẹ mi ló kéwú lọ́dọ̀ mi pé àfa mi ló dé àbẹ wọ wíìlì di mo fún lẹ́yìn yìí pé ọ̀tọ̀lẹ̀dá tí sòótọ́ ọ̀tọ̀lẹ̀dá tí gba òótọ́ ẹlòmíì ò sòótọ́ kò ní gbà tó bá sì wò yí pé ibi tó ju kéèyàn gba òótọ́ ti Ọlọ́run dé ìgbà tó ní ànábì ní Hatim Lambiya torí àwọn agbóòótọ́ lọ́jọ́ sílẹ̀kùn kan mi títún wá pẹ̀yìn ilé ànábì ni èmi náà mo sọ pé òun náà lọ́gbẹ̀yìn àwọn ànábì ìwà táyì náà wú ọtọ́ kí n pè ilé ànábì ọ́ ní mìíràn nàbì yìí ná wasidikina wasuada wasolihina. torí àwọn Abubakar lọ́jọ́ sílẹ̀kùn èyí wù
kò sí ní tó bí Sídíkì ní àwọn Abubakar lọ́lọ́run torí ẹ̀ sílẹ̀kùn rẹ̀ ká yẹ̀yìn sì rò tọ́ lára rẹ̀ ẹ̀ sì gbá ọ̀hún ní irú Sheikh Labib ọlọ́run jẹ́ ogun lẹ́mìí. àmín. ọlọ́mọṣà jẹ́ ogun lẹ́mìí. àmín. ọlá àwọn ẹni ọlọ́run. àmín. látọ̀dọ̀ yín tó fi dọ́dọ̀ àlífà torí bẹ́ẹ̀ ní tiẹ̀ lẹ́fẹ̀ẹ́ sí àwọn eléyìí má lè máa fà yín lásọ sẹ́rí ìrèwù yìí sọ́wọ́ akógunlé wa lọ ta ni àmọ́ bí nǹkan bí pèlè bá ti dé ayé ọmọ ara wọn ni ọba tó ṣe yín ní aróòtọ́ tẹ́ ẹ sì gbà ẹ sì tún lè sọ àfa àbódìjọ́ mi bá ń sọ tọ́jú omi ó tọ́ ni ẹ̀rọ tó máa bèmí tí ń sọ pé dàkún wá ṣe sùúrù wàá wá rí i pé èmi gbogbo ní ọmọ wí ọlọ́run ló ní ọmọ wí ò lè dá alákẹ́ ẹlòmí ọ̀sọ́ dúdú lójú rẹ ní bó dẹ́yìn kan mí ni ọ̀sọ́ àfa ní stikama Sheikhul Labib. ó sì ní mo kí fún so méjì wọn báyìí ti wà pẹ̀lú ẹ̀dá kò sí ní tó gbé dání tí ò ní débi tí ń lọ. Allah. ọlọ́mọdé ayé lọ́nà o. àmín. ọlá ṣe Ibrahim kọ́lọ́ ń jẹ́ kájọ láṣepẹ́ àbárikọ́lá àwọn àfa àmín. àfa tẹ̀mí mọ́ ọlọ́mọṣà dótì yín àmín. ọlá àwọn ẹni ọlọ́run àmín. gbogbo ẹ̀yin olùfẹ́ ọlọ́run pátápátá ibikíbi tó kálukú ti wá láì yọ ẹnìkan kánlẹ̀ ọlọ́run ọlá nẹ́bí muhammed ọlọ́mọ adótì yín. àmín. jama alọ́kùnrin lóbìnrin salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. antaya Siddiq ya mustanadi innani ya lahanta maksadi usbe aidi lilhula ya shahidi ya sayyidi. watasa adini analu watadi watadi. kun amisikihinu tara ma balabihi anka ya misikinu shehin tolabihi anka ya misikinu shehin tolabihi. ya Ababakir ya Ababakir. ya Ababakirin aleka sikati alayka thiqa. la tadani lilhadayi wati inna yom yashiduna uli sayhum amala almurabbil fasali in tajifu anni ila mimman harumu ismuka mimma tarumu alami naru haribi asihatil humami wayhali in lam takununi ami na'am. kifrijalan abukakum. kifrijalan innahum fi sura وهناك لقوم لسوري سوريهاتا شيء بالغ دعوتي غير واني كم هي قدوتي مصطفى صلى الله عليه وسلم. مصطفى ياسين يكون وصلي أحمد الفاسي تجاني حبلي فبك الله أبي فيدتنا أبو الفيدة. وغزالي صاحب الحجاتنا حجاتنا. فافتحوا الباب فافتحوا الباب فادخلوا بكم لأسيرا في الغد خياكم أسكلاهما إلهي بالرضا طريق المسكين شيء مرتضى. أسكلاهما إلهي بالرضا طريق المسكين شيء مرتضى. وكذا فاروقنا يا ربنا ما ألوري هدم الأسواتنا وسلام الله دوما سرمدا للنبي هاشمي أحمدا. وقل الحمد لله الله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون. ربي أوصيني أن اذكرني بتك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه
وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهبنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مديال عن صديقي وأرجني مؤرجا عن صديقهم واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. gẹ́gẹ́ bí tọ́pìkì tí àfáwà Sheikh Labib tí wọ́n nífẹ̀ẹ́ sí lónìí. ipe ọjọ́ òní ṣe déédéé àyájọ́ bí ọdún mélòó kan mẹ́wàá tí màmá wọn ti jáde láyé. àwọn wá fẹ́ kí n fi sọ̀rọ̀ ń bí wọ́n mú bí tọ́pìkì. àmọ́ àtàrà nábì ní ti wọlé síbẹ̀. àwọn onímọ̀ wọ́n ń béèrè yìí pé torí kí ni Ọlọ́run ọba fi dá wa nítorí kí la fi dé àṣẹ nítorí ntọ́lọ̀ nítorí ẹ̀ dá wa nkẹyọ kan ni Ọlọ́run ò torí nǹkan kan dá wa nítorí ẹ̀ dá wa ní ọpẹ́ àsúkùrù lọ́lọ́run torí ẹ̀ dá wa nítorí wá mọ̀ yìí pé torí ọpẹ́ lọ́lọ́run bá fi torí ẹ̀ dá wa bá mi lọ sí Suratul Baqara kọ́ láàrin 151 Ọlọ́run fẹ́ kó rinlẹ̀ bẹ́ẹ̀ èso máa là mú mi. kàmá àrísàlínà fiikum rasulan minkum yatlu alaykum ayatina wa yuzakkikum wa yu'allimukumul kitaba wal hikma wa yu'allimukum ma lam takunu ta'lamun fadhkuruni adhkurkum washkuruli wala takifun. Ọlọ́run ní ẹrántí mi. kàmá arsalna fiikum fadhkuruni adhkurkum. bọ́ bá fẹ́ gbé ń bẹ̀ náà ò lè gbé màlàmú mi ni ọmọ ọ̀bọ̀ láti bẹ̀ bẹ́ẹ̀. kàmá arsalna fiikum rasulan minkum yatlu alaykum ayatina. Ọlọ́run ní gẹ́gẹ́ bí mo ṣe rán nù ara yín mo rọ́jìṣẹ́ fún yín kíkọ́ máa ka tí ń já ní àwọn Ọlọ́run ọba kọ́ máa kà á fún yín. wa yuzakkikum. ó sì máa ṣe tazkiya fún yín. wa yu'allimukumul kitaba wal hikma. ó sì máa fi máa yín tí ń jẹ́ alikitaabu mẹ́ta náà ló gbọ́ ànábì Ọlọ́run knowledge wisdom àti moral mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́lọ́run papọ̀ alikitaabu knowledge nìyẹn. wal hikmata. hikima yẹn ni wisdom. wan nubuwata. nubuwata ni moral. Ọlọ́run ni mo ràn wá bí kò máa wá tírénì yìí lórí mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. yu'allimukumul kitaba wal hikmata wa yu'allimukum ma lam takunu ta'lamun. ó ti bọ́ sọ́ńdà mọ́ra nìyà. fadhkuruni adhkurkum washkuruli wala takifun. purpose mo torí ẹ̀ dá yín ẹ rántí mi ẹ dúpẹ́ fún mi. Al-Qur'ani máa ṣe tafsiri ara wọn. ètò òfin wa mà yí pé purpose dọ́lọ̀ nítorí ẹ̀ dá wa wà lọ sí Suratul Araf. lọ́lọ́run tí wàá gbé jáde yí pé tí ọba ti sọ pé àṣà fẹ́ẹ̀lì Suratul Araf lọ́lọ́run bá
ní wọ́n sọ̀rọ̀ yìí pé. wàbímọ kọlá mọ́mọ́ náà kà á látẹ̀sí júdà ìṣe mọ́rìtúkà. ọlọ́run dájú kọ́ ó ní kí ló dé kí ló kọ̀ fún ọ nígbà tẹ́mi ọlọ́run ọba tí mo pọ́ láṣẹ. Allah tasjuda izi amarituka qala ana khairun minni. nígbà mo ní ọ feri balẹ̀ fádámà kí ni tó kọ̀ fún ọ ó nítorí pé òun lóore jọ ádámà lọ ni. khalaqtani min nari wa khalaqtahu min tin. ọlọ́ọ̀dá mi látara náàrù ọ̀dá mi látara ná. ọwọ́ adáhùn látara ẹ̀rọ̀fọ̀. Qala fahbit minha. ọlọ́run nítorí ìgbéraga tó ṣe ni ọlọ́run ní jáde kó nú àlìjánnà tó wà. Fama yakunu laka an tatakabbara fiha. ọlọ́run ní kí ló sọ fún ọ ta ló sọ pé kó o máa ṣe kọ́ńkínná sáwọ́ ọlọ́run ọba. Fakaruji innaka minas sagirin. ọlọ́run ní jáde ọ sọ̀ kalẹ̀ ọ wá ní jáde tún lé. innaka minas sagirin. ọlọ́run ó ti dẹni tó kéré lónìí lọ́dọ̀ àwọ̀ ọlọ́run. Qala sirni ila yawmi yub'athun. tó ọlọ́run yìí sì fẹ́ sin dájú ẹ̀san àyẹ̀sán wà lọ́tọ̀ àyẹ̀sìn wà lọ́tọ̀ gbogbo ntọ́ bá ṣe fọlọ́run ọlọ́run ọ yọ báyìí pé ó ṣe dáadáa ń gbà gbogbo àsìkò tó fi sáfù ọlọ́run ọ wá béèrè ọlọ́run òun gbọ́n tó wí àmọ́ òun fẹ́ kọ́ ọlọ́run lára jọ́ gbọ́dọ̀ àkíyàmọ́ ọlọ́run ni mo gbà bẹ́ẹ̀ fún un. Qala innaka minal munzarin. ọlọ́run náà kàn ní tú ọ́lẹ̀ mọ́ ni a máa wá kẹ́físì ọ èyí sẹ́ni tá à ń kẹ́físì tẹ́lẹ̀. Qala fabima aghwaytani laqudanna lahum siratakal mustaqim. ó lè tọ́ wa kú ádámà tó torí ádámà sẹ́bílẹ̀ mi àtàwọn ọmọ rẹ̀ ó lè mi ó lóun ṣètánì yìí. laqudanna lahum siratakal mustaqim. ó lóun ó dírẹ́sì ọ̀nà kan fún wọn tí ó dàbí ọ̀nà tó fáyìn ọ̀nà tó straight òun ó dírẹ́sì ẹ̀ fún wọn. thumma la'atiyannahum min bayni aydihim wa min khalfihim wa an aymanihim wa shama'ilihim. ó ní gbogbo ọ̀nà lòun ó ti máa gbà yọ sí wọn òun ó yọ sí wọn látẹ́lẹwọ́ wọn òun ó yọ sí wọn wájú òun ó yọ sí wọn lẹ́yìn òun ó yọ sí wọn lọ́tùn òun ó yọ sí wọn lósì. wala tajidu aktharahum shakirin. ó ní tó fi máa lógo àwọn tọ́wọ́ mi ti bà ètò òfin àwọn tọ́wọ́ mi ti bà pé wọn ò yé sínú àwọn tiẹ̀ o òun ni pé wọn ò ní dúpẹ́. Allah wọ́n ti bẹ̀rẹ̀ ìjà. ó ní gbogbo ẹ̀dá. Engineer. ọlọ́run ọba. Allah kì í ṣe bẹ̀yẹn. Allah. ó ní gbogbo ẹ̀dá tí ọlọ́run ọba bá ti rí pé kò dúpẹ́ ọwọ́ mi bá a nù. àti ntọ́nà nítorí ẹ̀dá wa torí ọpẹ́ ni ọfẹ́ àmárírì wọn ni pé àsùkúrú ni. Udhkuruni adhkurkum. ẹ mọ̀ mi ọlọ́run fẹ́ àmárírì wọn lẹ́yìn tẹ́ ẹ bá ti márírì mi tán ẹ dúpẹ́ fún mi washkuruni wala takfuruni. àwọn afọ wa béèrè yìí pé ọ̀nà mélòó wa lọ́pẹ́ pín sí ọpẹ́ wa pín sí méjì ọpẹ́ tá a fojú rí tí ò nídìí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún wa àtọpẹ́ tá a fi là ká ìdámọ̀. ọpẹ́ tí ọpẹ́ a fojú rí ni wọn ò ní ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé ẹ̀ bá mi lọ sí suratu Ibrahim tí ọlọ́run bá ń wí ẹ̀ máa là mọ́mìn. Allahu alladhi khalaqa samawati wal arda. ó lè mi ọlọ́run ọba èmi ọlọ́run ọba ni mo dá sámà èmi ọlọ́run ọba ni mo dálẹ̀. wa anzala minas samaa'i ma'an. èmi ọlọ́run ọba ni mò ń so omi kalẹ̀ láti sánmà fún yín. fakaraja bihi mina thamarati rizqan lakum. ọlọ́run láti inú ilẹ̀ ilé mi ọlọ́run ọba ni mò ń ti má rìsíkì mi mò ń ti mú jáde. wa zakkara lakumul fulka litajriya fil bahri bi amri. ọlọ́run nínú ìtí mo ṣe fún inú dẹ̀rẹ̀ mi ọlọ́run nítorí tá a máa torí ẹ̀ dúpẹ́ lélẹ́rí àti mọ̀ pé kílẹ̀ àwa torí ẹ̀ dúpẹ́ lélẹ́rí òun ni nehima ìdẹ̀ra ọlọ́run ìdẹ̀ra àwọn ni wọ́n á pín sí méjì ìdẹ̀ra tójú lè rí àtẹ̀yí tójú ò lè rí gbogbo eléyìí tọ́lọ̀ ń kà kalẹ̀ yìí ìdẹ̀ra ni àmọ́ wọn ọ̀sẹ̀sẹ̀ níjúwe ẹ̀ fún wa ta ni wọ́n fẹ́ fi sánmà hàn ọmọ pé sánmà ni ọlọ́run sọ̀rọ̀ ọlẹ̀ àti mọ̀lẹ̀
omi tí ń sọ̀kalẹ̀ àti mọ̀ irúgbìn tí ń jáde nulẹ̀ àti mọ̀ ọkọ̀ وسخر ojú omi لكم tọ́nà الفلك sẹ́rọ̀ لتجري في البحر بأمره ìdẹ̀rọ̀ ọlọ́run ọba ní jásí وسخر لكم الأنهار gbogbo àwọn odò tọ́nà sẹ́rọ̀ fún àdẹ̀rọ̀ ọlọ́run ọba ní jásí وسخر لكم الشمس والقمر دائبين ọlọ́run lẹ́mi ọ̀rọ̀ mọ̀ sòsù parọ̀ fún yín èmi náà mọ̀ọ́sẹ̀ tí ń jẹ́ra wọ̀ mọ̀ọ́sẹ̀ ẹ̀rọ̀ fún yín وسخر لكم الليل والنهار èmi ọlọ́run ọba mọ̀ọ́sẹ̀ tí ń jòrùrọ̀ fún yín àtọ̀sán èmi ọlọ́run ọba mọ̀ọ́sẹ̀ ẹ̀rọ̀ وآتاكم من كل مسال ọlọ́run náà kò tẹ̀ تنور béèrè ni mi ò fún yín kò sí ń tẹ́ béèrè tẹ́mi ọlọ́run ò fún yín. وإن تعودوا نعمة الله لا تحصوها. ọlọ́run ní tẹ́ bá lẹ fẹ́ sùúrù dẹ̀rẹ̀ mi ọlọ́run lérí yín kò ṣeé sí gbogbo ìdẹ̀ra tó lọ ń kàkalẹ̀ yìí ìdẹ̀ra tá a fojú rí nu ọwọ́ akúdẹ̀ra tó o lè fojú rí làákàyè ló fi píkì ẹ̀ àrùkọ́ni wa tọ́ka wa sí méjèèjì náà ó tọ́ka wa sí èyí téèyàn ò lè fojú rí làákàyè láfi píkì ẹ̀ ọ̀kan nù ẹ̀ ó tọ́ka wa sí suratu Ibrahim ọ̀kan nù ẹ̀ ó tọ́ka sí suratu Namli èyí tó tọ́ka sí suratu Ibrahim àyà kẹfà sí àyà kẹjọ ọlọ́run jó yé wa pàwọn ìdẹ̀ra kan wà làákàyè lè fi píkì ìdẹ̀ra náà. وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويسبحون أبناءكم ويستحيون نساءكم وبذلكم بلاء من ربكم عظيم. ìbẹ̀rẹ̀ ní jẹ́ sí fún àwọn bàbá ní Israẹli àmọ́ wọn ò mọ̀ òun wá pìkì ẹ̀ Ànábì Musa pìkì ẹ̀ wọ́n á rán wọn létí pé udikuru ni matalaye aleikum. ẹ̀rọ ti dẹ̀rọ ọlọ́run tó ṣe lé yín lérí. isi anja kunmini alifin. ìgbà tó là yín lọ́dọ̀ Fìrìhónà àtàwọn ará ilé ẹ̀. yasumuna kun suwele asabi wa yusabihuna abinaakum wa yastahiyuna nisaakum. ìjọ tí ń fọwọ́ ya gba yín mu tí ń yẹ àwọn ọmọbìnrin yín tí wọ́n ń pa àwọn ọmọkùnrin yín ó ní gbogbo eléyìí tọ́lọ̀ ṣe fún ìyìnrán àdẹ́rà kan ní. wàbí dàlíkùn bala min rabbikum azim. Musa jó yé wọn bẹ́ẹ̀ pé wa ista'azana rabbukum la in shakartum la azidannakum wa la in kafartum inna adhabi lasadid. bẹ́ẹ̀ ni àyà tó àfa wa lò lẹ́ẹ̀kan ní suratu Naml lọ́dọ̀ anabi Suleiman ìdẹ̀rọ̀ ọlọ́run ọba ni amálàáká ìlà anabi Suleiman fi píkì ẹ̀ nígbà tí ń sọ nínú Al-Qur'ani yìí pé. wa usila li Suleiman junuduhu minal jinni wal insi wat tayri fahum yuzauna ata النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون. ìgbà tó wá bá a débi yìí pé ọ̀rùkú bá tó pé námúlà tún àmọ́ ìtọ́jẹ́ nu wọn ọ̀kan náà àwúrẹ́ bí lọ́sọ̀rọ̀ ìdẹ̀ra yẹn ní màyà làákà ìlànà Sùlẹ́mánù fi kíkẹ́ pé wọ́n Ọlọ́run ọba ó ti kẹ́ mi débi bí a ṣe mọ̀ mí láàrin àwọn ẹ̀dá wọ́n tún ti mọ̀ mí láàrin àwọn dábà làákà ìlú fikẹ́ ó tó ń tẹ́lẹ̀ omi ọkà káyọ̀ tí ó gbé àwa náà la tó bẹ́ẹ̀ níbi Ọlọ́run tó gbà fún wa dénú bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kẹtẹ̀ lòun ti píkì yìí pé Fataba samada ika min qawliha. wájú òfin tẹ̀lé pé fataba samada ika min qawliha. Wa qala rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya. Ó píkì ìkáyà alukurani ni Ọlọ́run ti gé alukurani jọ sọ fún wa múdù tó wà ń gbà yẹn pé ọwọ́ abú ẹ̀rín ọ̀rẹ́ ni Musa min qawliha rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya. irú èyí ni làákà ìlàfi píkì dẹ̀ra wọn èyí tó à ní fi làákà ìwáká tó ti hàn ohun tà kọ́kọ́ now kò wá sí ọ̀kan náà wọn àfa wa ní amúlẹ̀ ìláyí ibadin kafiratun ọwọ́ ni wà á jalùhúnà ìjabatuli àwòlá
orin yẹn lèmi wá wò tó tó akẹ́bà fún àyàn ṣe kọ́ nìyẹn wọn lánàá ṣe Adam ọlọmọṣà yà fi bàbá bá gbọ́ wọn bá wo orin báyìí olórin ti kọrin kalẹ̀ bàbá wa wò pé yà kò sí yáàyè tó ìgbẹ̀yìn rẹ̀ yóò bá tún jẹ́ báyìí wọ́n ti fi yíwùn kọ́ wa orin yẹn mo wá wò yí pé orin tá a fa àwọn kọ́dá àmọ́ bí ọba ṣe lọ ní pé ní amúlìyí láàyè alalihi adikasi ratan wa ajaluna suhuru zaka muhammadi. wa ajaluna suhuru zaka muhammadi. ní amúlìyí láàyè alalihi kafiratun. Ìwé ní amúlìyí láàyè ìdẹ̀rọ̀ lọ́n pọ̀ lórí ẹrú lóòótọ́. wajaluna zuhuru zaka muhammadi. àmọ́ gàdẹ̀ra ni yí pé tabaniki lórí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa zuhuru zaka muhammadi. dídé ta nẹ́bi déhùn lọ gàdẹ̀ra torí ká nẹ́bi tó dé yín kù náà ni ṣé ò bá jẹ́ pé ń kù ni àtànẹ́bi Ádámù ni gbogbo alátòkè délẹ̀ kò sí tí wọ́n á practice tó kọjá sílámù dínú wọn torí ẹ̀ wá ìta nẹ́bi fún adé tó lọ́wọ́ sọ pé àlìyóm. akimalitu lakum dinakum. wàtìmọ́mtu aleikum nimati. waraditu lakum al-islam. bí alukurani bá sì wí àtúrà díìsì fún anabi ní innama bu'istu liutammima makarima al-akhlaqi. wọn ò torí kankan gbé mi dé ìtura gbé mi dé fún náà ni pé wo alápọ̀nlé kí n wá pé àti kéè tí ì parí tó bá pé dídí ẹ̀ lọ́ bá dé ọ̀gá àdìrà ni tó bá jẹ́ ọ̀gá àdìrà ní dídé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam tá a bá wá fi làákàyè dá a mọ̀ làákàyè lè yóò fi wá mọ̀ pé mọ́lúdì tọ́ sí i. làákàyè ló fi píìkì ẹ̀ bá nẹ́bí sèmánà sì fi làákàyè píìkì tàwúrẹ̀ ègbè tí fi wá ń sọ pé kí ló kẹ́ pẹ̀lú àwọn èdè tí mi àgbẹ̀ rọ́bì àwòsí mi ani àsukúrà ni màtẹ́kà dàdí alhamdulilayi. wà á ní amala salihan taridahu wà á dìgírí bí amatika fi ibadika sali. bá a ṣe fi làákàyè píìkì ẹ̀ ni òun ní fi ń jásí pé ẹni bá nílà akáyì náà ní píìkì pàdó àtọ́sáwọn òbí wọn. eré yìí ti ṣe wùlà bíbù tó ń wí lónìí yìí nìṣe àwọn ọmọ tí ọba ńlá káyà gbá kí ni gbogbo yẹn bá ṣe ẹ̀tọ́ wọn nìyà ṣé wọn àwọn bí mi sáyé dandan ni kí wọ́n tọ́ mi dandan ni kí wọ́n rán mi lẹ́kọ̀ọ́ dandan ni kí wọ́n dáṣọ fún mi dandan ni bó bá jẹ́ dandan ni kọ́ á ní tí wọ́n fi dá padà. ọ̀nbí ọwọ́ apínsí méjì kí n tó lọ bí tó ń bí òkú ọ̀run gan ọlọ́run ọ̀fẹ́ àgbàgbé wọn táyà Kùránì sì wà fún un ipe ó púfù ẹ pé má gbàgbé àwọn òkú ọ̀run ní fi ń sọ yí pé. ya ayyuhal ladina amanu la tatawallaw qawman ghadiballahu alayhim qad ya'izu minal akhirah kama ya'idul kufaru min ashabil qubur. ọlọ́ni ya ayyuhal ladina amanu ó ní mo pẹ́ ń tẹ́lẹ̀ gbà mí gbọ́. la tatawallaw qawman ghadiballahu alayhim. ẹ má bá wọn ṣe o àwọn wo ni àwọn tọ́lọ̀ ti bínú lé ó ti bínú sí wọn ni. qad ya'izu minal akhirah. àwọn tí wọ́n já kan ya'izu minal akhirah wọ́n já kan pa àlìkíyàmà bẹ́ẹ̀ pé wọ́n ní kú mọ́. kama ya'izul kufaru min ashabil qubur. já kan pa àlìkíyàmà ọlọ́run wa sì tẹ̀síbíù. àbí àwọn wo àwọn tó yẹ pé àwọn tí wọ́n já kan àwọn gèfèrí kòfàrù ní àṣẹ àbùkù báwọn gèfèrí ṣe já kan pa àwọn tá a bù mọ́lẹ̀ ó ti tó ti tán náà nù torí táwọn gbé wá sínú ọpọlọ ni pé wọn ò lè wá mọ́ ẹni bá ti kú ó ti kú nìyẹn wàhálà wọn láti wọn á ṣe lérè ẹni tó ti kú nìṣe ẹ gbàgbé ẹ síbẹ̀ jáde wọn ò wá mà ìpẹ́ ẹni tó kù wọn á gbé dìde báṣu albas ó sì jukú lọ ìgbédìde jukú lọ èyí bá ti pàjùdé rẹ bọ́tà kò tán síbẹ̀ o báwo ló ti wá fẹ́ gbàgbé wọn báwo ló ṣe gbàgbé o gbọ́dọ̀ gbàgbé wọn
torí yí pé yọmùlì báàsì ìgbédìde ká lè mọ̀ yí pé ó ju gbogbo nǹkan lọ pátápátá lọ́jọ́ gbà tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ gbédìde tòkídù 6 lólò pé ẹjọ́ sálẹ̀ sí lójú pé yọmùlì báàsì yín gbé yín dìde ni o ní suratul hajj dálíkà bí dálíkà bí anna wal haqq alákọ̀ọ́kọ́ nù. وأنه يحيي الموتى tòkídù kejì nu. وأنه على كل شيء قدير tòkídù ẹlẹ́kẹta nu. وأن الساعة آتية لا ريب فيها tòkídù ẹlẹ́kẹrin nìyẹn. وأن الله tòkídù márùn nítorí tó fẹ́ fà jáde náà ni pé wà á nà lá yẹ́bù asùnmọ́ fil quburi. gbogbo tí ń bẹ́nu lẹ́hún ní ìwújáde ìgbédìde jukú lọ ní fi ń já sí pé ọlọ́run láwọn tí wọ́n yẹ̀ yí sà. Ama ya isali kufaru mini Ashabili kuburi. àti kéèyàn rántí àwọn òbí ẹ̀ àwọn tó ti kú kọ́ wá rántí wọn yí pé mo fẹ́ ṣàdúrà fún wọn àṣẹ ọ̀kọ́sí àwọn gèfèrí ni ò sínú àwọn gèfèrí nu bí sẹ́wùrà Àbíbù ṣe pé ẹ̀mí mi lọ ara ìyá mi ọpọ́dún 10 lónìí. mo sì gbọ́dọ̀ fíìlì fún tẹ́yìn ọba tiẹ̀ ní fíìlì kankan fóònù bí wọ́n ti jọ bíbí o. yọmọlẹ wìláàdà ọjọ́ tó le ọjọ́ tàbí a máa wò títí tí sì ń sépèlera rẹ̀ ó ń sépèlera rẹ̀ bá mi lọ sí Suratul Maryama. orin bẹ mọ mi ni. fàjà ahalmakadu ilà jìsìn nakalati. ilà jìsìn nàlati. kọ́láti alẹ́tàní. mi tún kábílà àṣà wọn kò tún násìyà. àrò ọmọ lónìí ó fẹ́ pọ Ìsá jáde bí ìyàwó àti fẹ́ pọ làbí sẹ́wù làbíbù jáde kò sí yàtọ̀. fahamalati o tán. bákan náà ni ọwọ́ awọ lọ síbi igi kùkùté làbídùn. fàjà alimakadu ìlàjì ìzèrè nakalati kọ́láti alẹ́tàní. ìnira ìgbà tí rọbí dé tí ìnira ń wá dé wọ́n ní yálé tani mẹ́tù kọ́bílà àṣà kí ló dé kò bá sì dákún òkú kó tó dò ní. wọ́n kún tún nasiya mansiya. kọ́ọ̀ ti dẹ́ni gbàgbé kútu nasiya mansiya ìnira jọ̀hún ni pé kó o dẹ́ni gbàgbé yẹn kí ni tó wá ń fojú hun rí lónìí wọ Ọlọ́run ìjọ bíbí kò sí ọjọ́ tó yí sí ọjọ́ òun gangan fúnra rẹ̀ ò yí sí ló fi wo tó bá ti wo náà Al-Qur'an nísìn ìgbà tó lọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń bí àwọn méjèèjì ọjà bàbá lẹ̀ fún ya ni wọ́n wá sẹ́yìn náà. wọ́n wá sọ ìnáli ìsànà bí wọ́n lè dé yìí ìsànà. hamalati umu kúrò àwọn àdó àti kúrò. ọ̀rọ̀ ìdófìmọ̀ yìí pé ọ̀rọ̀ yóò yí sí Sadu bunu Abil Wakas òun lọ gba Ìsìlámù níyẹ̀ wá gbọ́ ìyẹ́ wa nù wò ní jẹ òun ò ní mu tóun ó fi gbọ́ pé nítorí ọgbà lọ́dọ̀ Ànábì wọn lọ gbé padà fún Sadu bunu Wakas ọ̀hún wá ń sọ fún yẹ ó ní bí ọgọ́rùn ẹ̀mí bá wà lọ́rùn rẹ̀ tí wọ́n ń dúrọ́pù lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́mi òun fi wá tán èyí òun gbà èyí òun ò ní gbé lẹ̀ ìyẹ́ wa wà lérí hálù yẹn fún odidi ọjọ́ mẹ́ta kò sì jẹ kò mu wọ́n wá fà Ànábì ròyìn wípé ìyá Sad múna bí Wakas wàhálà ti dé o Ànábì ló dé wọ́n á rojọ́ fún Ànábì wa ni wọ́n pe wá pé wọ́n Sadu Ànábì wa wò pé àbí tó ṣe dáa ni ọlọ́ọ̀ni kíni ṣe tọ́ da Jìbìrì lọ́ba ń bá kọ́sọ̀ kalẹ̀ níbi tó wà ní ọlọ́ọ̀ni jẹ́ ń sọ fún ọ bá gbàgbé mi ò gbàgbé. wọ́n wá sọ ìnáli ìsànà bí wọ́n lè dé yìí ìsànà hamalati umu kúrò. ọlọ́run wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn méjèèjì ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyá àti bàbá lẹ́ẹ̀kan náà lọ́lọ́run dúrọ̀fù bàbá
ìjọ ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ ayé àwọn ọlọ́run ní sọ àsọ́lẹ̀ fún yín mò ń wọ́nu yín. ìwálìdé ní ìsáná pé ẹ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì. hamalati ummu kurhan. sí baba lóyún ni. ọjà baba lẹ́ẹ̀kan náà ọ wá padà sọ́dọ̀ ya ọ fẹ́ ká máa ṣe ìyá lára fìtínà ìyá wàhálà tí ìyá ṣe fìtínà tó ṣe àfa làbíbù yóò lọ sóde níìsín wọn ó bùn lówó wọn ó bùn lásọ wọn là fa ìyàwó mélòó rẹ ní ẹgbàá tó fáwọn ìyàwó yín kò rí kan fún yẹ má wọn ó bùn lówó kò lè dé kó ní ìyá mi ẹgbowó ńjọ tí ìyá ń bẹ láyé kéde èèyàn tẹ́pọ̀ yóò tọ́jú ìyá ìyá jíyàwó fi lọ ọ̀dọ̀ ọlọ́run ọba ni kò rí kẹ́ ó ti lọ tẹ́kìkì ó tó dé ọlọ́run wá láti máa sọ fún yín pé jẹ́ ẹran létí o. àmàlàtí òkúrò àwọn ọ̀dọ́ àti òkúrò. ọlọ́run ìyá tó fi olóyún rẹ kúrẹ́án kò yí sí fún ìnira ló fi lóyún ó gbé tìnira ní kò sẹ́dá kan tí ó sọ pé oyún rọrùn. ọ̀dọ́ àti òkúrò. ọba fẹ́ mọ̀ bóyún ṣe rí ìwọ lọ jẹun kọ́mọ àdàjẹ́sì bó ṣe máa yíká. sí oúnjẹ wá ṣe dédé ọmọ tẹnìkan wá gbé sínú fóṣù mẹ́sàn-án omi ń gbé fóṣù mọ́kànlá ọlọ́run nínira ló fi gbé. wàá dùn àti òkúrò hàn. ọlọ́run ní gbà tó tún fẹ́ dìlífà náà kúrìá dìlífà ló gbé mádàmù sọ ètò sọ pé yá lè ta ní mutu kọ́bí àṣà wà kó tó náà sí ya ọ̀rọ̀ yá náà lọ́lọ́run bá lọ ń bẹ̀. wàhámùlù wọ́n fi sọ́ọ̀lù tàlàtúnà ṣahara. ọlọ́run ní wo ìyájọ́ tó ń ṣe wàhálà lérí rẹ̀ ó gbé ọ kárí rẹ̀ oyún rẹ̀ ó tún wá tó ẹ ó rí ọ salasina sahara ọgbọ̀n oṣù ló fi ṣe bẹ́ẹ̀. àtà ìdá balaga ṣúdàwù wà balaga àríbà iná zanata. ọlọ́run ní ìjọwọ́ ẹsẹ̀ ìyá pé ọkàn rẹ̀ ò ní balẹ̀ tó fi dọ̀mọ́ ogójì ọdún wo kéèyàn ọ́ dáná ẹ̀mí kọ́ máa dẹ́mi wọlé pé àbí òkú ni àbí nǹkan kan ó ṣe ni ọlọ́run ṣàánú mi lérí ẹ̀ téèyàn fún alógójì ọdún sọ àwọn kóńgá ti dòkú ọlọ́run ogójì ọdún ni ó fi wà lérí stress ní pẹ̀lú rẹ fógójì ọdún. ọ̀làrà bẹ̀. tó. ọ̀sìnì. ani azikura ni matakalẹ́tì ani amtala wala walidayya. mo wá wà wọn bí wàhálà tí wàá wà lérí wọn àti fìtínà wọn ni pé gbogbo òbí náà máa sọ pé ọlọ́run jẹ́ èsèmi ọmọ mi kó sojú mi ìsì ọmọ títún béèrè kó sojú òun ní apatẹ́nsà kátún ni bí ìsì ọmọ bá tún ti sojú ẹ̀tẹ̀ kò tún gbádùn mọ́ bí yàrá ń bẹ láyé lónìí kò tún gbádùn mọ́ bọ́ bá lọ ṣe jihadi kan ẹ̀ sẹ́gbúrò rẹ̀ so ti dé ṣé ò sí nǹkan kan lọ́hùn inú dààmú ẹ̀mí ni ọ wà kò tún bí ó ṣe gbádùn kó tó dé yàn bó tún dé yàn tán kò tún gbádùn kò séyàn náà tó dé yàn láyé táwọn tó bí ọ wà gbádùn mọ́ wọn ò ní gbádùn mọ́ wọ́n máa wò ó ní pé tí nǹkan kan ọ̀sán ní ṣe tí ọ̀sán ní kú tí nǹkan kan ò dé ní wọ́n bá ti gbọ́rọ̀ kan wọ́n lè má dà kọ́ ẹ̀ lásán bá ní àbí wò wọ́n sọ kí wọ́n ló ṣe wọ́n ní rárá ọ̀rọ̀ kan ni wọ́n sọ màmá kò ní gbádùn àlàáfíà nìmọ̀ ọlọ́run léyìí tí ó da tọ́ bàbá adébẹ̀ ni. àwùsíìnì. ani asikura ni matakalẹ́tì ani amtala yawa lawalidayya. ọlọ́run léyìí tí ó da ni kò sọ bí ọlọ́run pé gbà mí láyè. ani asikura. báwo ní ṣe dúpẹ́. ní matakalẹ́tì ani amtala yawa. fóore tí ọlọ́run ọba ìdẹ̀ra tó ṣe lé mi lérí. wala walidayya. ìdẹ̀ra tó ṣe lérí àwọn òbí mi. wà á ní àmàlà salihan tẹ̀rídọ́. mi sẹ́yọnu lọ́jọ́ kí Ibn Abbas ó ní àwọn àyà mẹ́ta wọn sì mú kára ní ara wọn ni tó o bá lò kan tó o lò kan lọ́wọ́ nígbà. ó lákọ̀ọ́kọ́ àyà ni àyà ọlọ́run ọba ti ń sọ yìí pé. man ata Allaha wa lam yuti rasula lam yuqbal minhu. gbogbo ẹni bá tẹ̀lé ọlọ́run tó lóun ò ní tẹ̀lé ànábì ọlọ́run ò ní gbà tẹ̀lé ni. anna Allah ta'ala qala. tọ́lá lọ sọ bẹ́ẹ̀ yìí pé. ati'u Allah wa ati'u rasula. ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé ojú tẹ̀lé ojú báwo ló ṣe lọ tẹ̀lé ọlọ́run tó ní tẹ̀lé ànábì. wa man aqama salata wa lam yu'addi zakata lam yuqbal minhu. ẹni bá lóhun kírun tó wá lówó àti yọ̀sàkátì ọ̀yọ́ búnà bá ṣe lọ́hùn nígbà sàkáàní lọ́wọ́. anna Allah ta'ala qala. ọlọ́run fi sàkáàtì irun ó fi tira wọn ni. akimi salata wa atu zakata. akimu salata wa atu zakata. ẹ kírun ẹ sì gbà wẹ̀ lọ́lọ́run ọba wí. wa man shakara Allaha wa lam yashkur li walidayhi lam yuqbal
تقبل منه. ẹni bá dúpẹ́ fọlọ́hún tó wá dúpẹ́ fáwọn òbí rẹ tó mọ wọn lólóore rẹ ọlọ́run lọ́pọ̀ tèmi wọn mi ò ní gbà lọ́wọ́ rẹ toró fi méjèèjì tira wọn. لأن الله تعالى قال. torí wọn làwọn bá sọ pé. أن اذكر لي ولوالديك إلي المصير. ọlọ́run ní dúpẹ́ fún mi inú tó wíwo jù lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ń bí ni. ó fi tí ń jẹ́ bàdí àti sọ́dọ̀ ara rẹ̀ kọ́ máa di ṣíríkù ó wá gbé ìsánù sọ́dọ̀ tiwọn àmọ́ mọ̀ pé ìsánù tó gbé sọ́dọ̀ wọn yẹn ó wíwo tí ọba ní wíwo ni irú train tí ọlọ́run ọba ń train ni wọn ní sọ́ọ̀tù Lukumanu kọ́ ó rí i pé ìsánù àwọn òbí kése ìsánù yẹ̀yẹ́. ولقد آتينا لقمان الحكمة أن يشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه وإن جاهداك على أن تشرك به ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. wọ́n bá wá bọ́ lórí tó ní máa ń parẹ́ tí wọ́n bá ní kọ́ wá ṣe bọ́ ọlọ́run ní má tẹ̀lé wọn. وصاحبهما في الدنيا معروفا. صاحبهما في الدنيا معروفا. ẹ̀tọ́ tó yẹ kọ́ mo ṣe fún bí ẹ̀ ẹbọ rẹ ló ní bá a ṣe àmọ́ bọ́ bá rúgbẹ́ ẹbọ rẹ gan kó ló tún ràn. bọ́ bá gbé dẹnu ọ̀nà tán ọ wà padà ń jẹ pé ọlọ́run ó ṣe ọ padà sọ tọ́lọ́run ti fi yé wọ nítorí pé o ò lè wò yá rẹ̀ ràn báyìí kọ́ máa rúgbá kọ́ wá tẹ̀lé òun ló sàṣì máa wù tó lóun ò ní yọ sàká fún yá òun torí pé kò ṣẹ̀sìn kò ṣe ìsìlámù wọ́n á fẹ́ pín sàká lọ́dọ̀ Abubakar òun náà sàkọ́ ọ̀tọ̀ sí ọlọ́run ní sí ìmọ̀nà òun. ليس عليك هداهم lẹ́sà àlẹ́kà udahum ọlọ́run ní kí lọ́kàn ìmọ̀nà òun sì wà lónìí ni èmi ni mo ní kèéyá mi kí n fọ̀nà má ní owó oúnjẹ tó fún ẹ̀tọ́ rẹ̀ ó gbọ́dọ̀ ṣe fún. ìyá nìyẹn òǹbí nìyẹn bó ṣe tó ní fi ń já sí pé ọ̀nà mélòó lè ọwọ́ apín sí ojúṣe mélòó lọ fẹ́ ṣe fún màmá rẹ̀ níjọ́ tó wà láàyè mélòó ló ṣe fún tó bá kú tán kò bá jẹ́ ya kò bá jẹ́ bàbá àwọn òǹbí rẹ̀ ojúṣe mélòó lọ fẹ́ ṣe fún wọn gbà wà láàyè ojúṣe tó nílẹ̀ àti fún òǹbí rẹ̀ ń bọ̀ wà láàyè méje ni. الإحسان إليهما. àkọ́kọ́ ojúṣe rẹ̀ nu ihsanu ilayhima ṣe dáadáa sí wọn. الطاعة لهما. ẹlẹ́ẹ̀kejì ni pé kó tẹ̀láṣẹ wọn tí wà bàbá rẹ̀ ìyá rẹ̀ bá ń bẹ láyé tẹ̀láṣẹ wọn. لين القول. òun ni jẹ́ ni tí ó mọ̀rọ̀ sọ sí wọn má sọ̀rọ̀ tó le sí wọn ọ̀rọ̀ kọ́rọ̀ má sọ sáwọn òbí rẹ̀. حفظ الجناي. wọ́n yí apá rẹ̀ ńlẹ̀ fún wa. الإنفاق لهما. wà á náwó lé wọn lérí báà náà ṣe náà lé ọ lérí kékeré. عدم إحسانهما. ó sì gbọ́dọ̀ fara ni wọ́n bí ṣé wù kọ́ ma. الدفاع عنهما. wọ́n bú bàbá rẹ̀ ọlọ́jọ́ kú rí o tí ì pé kí ló ń ṣe láyé. àdìfà عنهما. dìfẹ́ǹdì wọn. òun lọ́fà ń jẹ́ tí wọ́n rò pé àbú tọ́líbì tó kú tí wọ́n rò pé ó ti kú àwọn ọmọ ayọ̀ ọgbọ́n tí sẹ́yìn náà á lè wí fún wọn ni. sẹ́yìn náà lè jẹ́ oyé wọn yí pé tí àbú tọ́líbì bá kú tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní yọ àbú tọ́líbì nítorí pé ó kú ó lóun ò ní sùn òun ni wo tí wọ́n fi mú ìdà kọjá lẹ́ni tí wọ́n fi bẹ̀ yín ó dìfẹ́ǹdì àwọn òbí ẹ̀ bọ́ bá ṣe méje yìí fún ọ tí wọ́n máa ń bẹ láyé tí wọ́n bá kú tán ọ wá kú mẹ́ta tí ó fi jẹ́ mẹ́ta ni àkọ́kọ́ ń bẹ. الدعاء لهما. àkọ́kọ́ nìyẹn àdùháhù لهما. مالك بن ربيعة. wọ́n lọ wá látọ̀rọ̀ Málíkì ọmọ Rọ̀bí. قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله. wọ́n lọ wá sọ pé wà láyé ọlọ́run
الباقي من بر أبويا شيخ أبرهما به بعد موتهما. ọ̀nà wa ti lọ àwọn bí wọn ti lọ ìjọ tún nǹkan ká máa ti wọn gbà ti lọ tán ṣé bá a bọ́ nù. قال نعم. anabi ní náà mò ń gbọ́. الصلاة عليهما. anabi náà kó ojúṣe rẹ̀ fún wa kì í tán o. as-salatu. عليهما والاستغفار لهما. anabi náà máa ṣàdúrà as-salatu fún wa ó sì máa ṣe istighfaru fún wa. وإنفاذ أحدهما من بعدهما. وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما رواه أبو داود. anabi nínú tó máa ṣe fún wa nù. tẹ́bí wọn ṣe àwọn tọ́jà láti wo tí wọ́n bá sopọ̀ wọn tó kó ọgbọ́dọ̀ ké mọ́ge kó bàjẹ́ bí ọtọwọ́ rẹ̀ já gbogbo àwọn tọ́jà àwọn ọ̀rẹ́ wọn lọ bẹ̀ wọ́n wò kí wọ́n mọ wá rí ọ bí wọ́n ṣe ń rí inú wọn mọ wá dùn wọn wá ní fíìlì pé kò sí mọ́ pé ọmọ lágbájá lọ wá kí mi yìí. as-sadaqatu. sàrà ẹlẹ́kẹta kọ́ wọn. ẹlẹ́kejì sàrà tó bá ṣàdúrà láwùkọ́ sàrà ẹlẹ́kejì ni tó ṣe fún wọn. qala rasulullahi sallallahu alayhi wa sallam li ashabihi. anabi wọn lọ sọ báyìí pé fún àwọn sàábì ẹ. isna'u ta'ama li ali Jafarin. nígbà tí alu Jafari kú wọn wá rójú pé a jẹ àmú wọn là anabi ni ẹsẹ ń jẹ fáwọn alu Jafari o. fa innahu qad asabahu ma yahummu. anabi ní ìtótó wọn gẹ̀ẹ́ ti bá wọn wọn ò ní ráyè à ń dáná lónìí èyí làwọn àmì ọ̀gbọ́n ìdáná ìdáná bí òkú síkọ́ skala yọ̀wádìí òkú ni nature ó béèrè náà nature kò sẹ́nìkan tí nature ò ní béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n jẹ́ ànábì ọlọ́run ọ̀ràn nature ọ̀dá wà lọ́tọ̀ ni tó bá fẹ́ máa ti ń jẹ́ nature òun ni pé kó o mú ewúro kó o gbó omi ewúro òun wá ní kó bọ́ hàn alukurani 60 wá fi fọ́ ọkọ wá ní yóò dùn torí pọ́jọ́ rọ̀ lọ́hùn yóò kóró sí ni kò lè yí padà nature yí pé ntọ́lọ̀ ti dá máa ń ntọ́lọ̀ ti dá máa ewúro ni yí pé yóò kóró kí wọ́n wá dé ní ìsìnkú wa lọ fẹ́ change kíkorò ni bí ìgbà tó fẹ́ change àdámọ́ ọlọ́run ni ọlọ́run gan ni ò ní gbà nature nìyẹn òun lọ́fà fún anabi Nuhu alayhi salatu wa salam mẹ́tọ́ọ̀dù tiẹ̀ tó gbé dénjọ́ tó dé ni pé lásìkò tóun dé kò ní sẹ́ kò lè gèfèrí kama lérí rẹ̀ yìí ọlọ́run lókè tíráyì rẹ̀ o kó gbìyànjú o ọ wá gbìyànjú fún 950 years ọlọ́run wa fẹ́ fìyàn pé Nuhu ní tèmi ò ṣe lọ fẹ́ ṣe níjọ́ tí wàá parí iṣẹ́ ilé rẹ̀ náà gèfèrí ti wá dìde ilé ẹ̀ gèfèrí ti dìde ọmọ rẹ̀ bá dìde ọ wá ń takò ọbẹ̀ ọlọ́run jó yé ọlọ́run wá ní pé wọnú. wàláwù sàárọ̀ bùkà. wàláwù sàárọ̀ bùkà tó bá wù mí ni. láàmánà máa ń fìlẹ̀ àbíkúlù jẹ̀míà àbáńtà dúkìrì ònàṣà àtà yẹkùnú mọ́mìnì. ọlọ́run tó bá yẹ kó bá wù mí bẹ́ẹ̀. láwù sàárọ̀ bùkà. kọ́ ìkọ́ wọlọ́run ọba rẹ bẹ́ẹ̀ ni. láàmánà máa ń filẹ̀ àdínkùlù jẹ̀míà. gbogbo tí ń bẹ lérí ilẹ̀ pátápátá níní kí wọ́n jẹ́ mùmìnì kí wọ́n gbà. àbáńtà dúkìrì ònàṣà àtà yẹkùnú mọ́mìnì. a lè jẹ́ ọlọ́mọ ajé àwọn èèyàn ń pa ìgbé dandan gbọ́dọ̀ di mùmìnì rárá tí ẹni kó ṣe wá sí ó ní láyé múná òde irisọ́ọ̀d. ádámù kábùlì wà múdìkìlù mọ́láhùn mọ́tàfàtìhàn. ìwọ kà sí ẹkùn ni kò sẹ́ni ó lè mú ni wọlé ọlọ́run ọba ni nature nìyẹn ọjà ànábì ọlọ́run ní ìsukòrò ọmọ àkọ́kọ́rò ní sùn ànábì rẹ̀ ọ̀ká porun ká tó pa àfa kan àbí wàlíì kan àárẹ̀ dé ìjà ànábì kan ọ̀ká pẹ́ yóò wogun nature ni àsìkò tó fẹ́ súnmọ́ àyàwó ẹ̀ dé kọ́ ànábì ọlọ́run ni èmi ò ní súnmọ́ bí kò possible nature lélẹ́yìí hùn bí ìgbà tẹ́bí bá ń pọ́ ni tọ́ wá ní ológun oorun ebi ọ̀hún ní òjì ọ. bọ́ bá sì ń pọ̀ tó ní ẹ bá ń gbóúnjẹ eré oúnjẹ ló ti sùn lọ nature nìyẹn o ò lè change ẹ̀ èyí ń la nẹ́bí sọ pé ẹ má lè dá wàhálà alẹ́. ìsìnáwó tán àmàlẹ́ Jafari. ọ̀yẹ́ ọ̀gá nìkan ti kúnlẹ̀ wọn wá ń sunkún wọn lójú tó ń jẹ káàánú tún wá dòkú ànẹ́bí ni ẹsẹ̀ ń jẹ lọ fáwọn àlè Jafari. fàyínà kọ́ni àṣàbà ọ̀ma ọ̀mọ́. ó ní tí wọ́n ti bá wọn nù yẹn ìyẹn fi ń jásí pé kí ni sàrà
inú tó ṣe fáwọn òbí rẹ tí wọ́n bá kú àdúrà lẹ́yìn àdúrà sàrà. sílẹ̀tù dìímà. ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé sọ ẹbí wọn pọ̀ gbogbo àwọn olùfẹ́ wọn tí wọ́n jẹ́ àwọn olùfẹ́ bàbá rẹ olùfẹ́ màmá rẹ so pọ̀ bí àwọn tó bí ọ ṣe ń ṣe fún wọn tíráì kò ṣe fún wọn bẹ́ẹ̀ fíìlì fún wọn gbogbo ní Islam tírẹ́ẹ̀nì wáyé ni pé a ní o fíìlì fáwọn òbí rẹ o ò lè san ìtò òǹbí ṣe fọ́ọ̀mà o ò lè san kọ́ wa dé nìdí kò ní àyà mi bàbá mi ẹgbìyànjú lórí mi pípọ̀ ó tíráì ń bẹ̀ ni ẹnu ẹ̀ làwa náà wà wọn kẹ́nu kọ̀ọ̀kan wà yìí kọ́ wá sí ní ìsìnjọ́ tó ti bímọ àtọwọ́ onú oyún wọn ni wọ́n lọ sí kí ni wọ́n máa ń lọ lọ́sibítà Atlanta èèyàn ní 10,000 ó fún ní 5,000 ní 2,000 ní ọ̀sán dá alájọ fún fóṣù mẹ́sàn-án ó wá fi bí fúdù ti tán lé ẹ̀mọ́wó wá rajì pampasi ẹ̀mọ́wó wá àwọn ọmọ ìyọ́ra pààrọ̀ oògùn fún ara ìgbóná díẹ̀ ó wá ṣe bẹ́ẹ̀ ó wá fi wá wọ skul owó yunifọ́ọ̀mù owó sukù fíìsì ó bẹ̀rẹ̀ láti nọ́sírì ó kò ń bẹ́ẹ̀ primary ó kò ń primary secondary ó lọ ní fásitì ó wá da ogun tí ó dà tán kán wá ní òsì owó nì ọpọlọ owó ló fẹ́ ká ní táwọn òbí ẹnì kọ̀ọ̀kan nu lé lérí kó tó dantọ́ dà bọ́ bá lọ fẹ́ máa ṣàjọ́ ń bọ́ ló ti bẹ̀rẹ̀ ń bọ́ lọ sí fẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ sísan fún wọn báwọn báyìí ti lọ tán tí wọ́n bá ti lò wọ́n tán àwọn ò kú fún wọn yé ni nǹkan kan bẹ táwọn gbé fún wa ní ìsìn táwọn ò rí gbé fáwọn òun bí dé ọmọ sàdúrà pé ọlọmọ sàṣẹ yìí lásán ọ̀bùra mi ọlọ́njẹ ẹgbẹ̀yìn mi o ìwọ ò lè sàdúrà ní ìsìn pé gbogbo tó kó lẹ̀ yìí kọ́ sá máa lọ ìyá àwọn ni ẹ wí lẹ̀ fún òun lòun ọmọ sàdúrà yìí ń fún ọ ó jìyà lérí rẹ ó fi dàgbà ó tún wá fẹ̀mí rẹ lẹ̀ fún ọ ó tún dúrọ̀pù ẹ̀mí rẹ ó tún dúrọ̀pù ẹ lẹ̀ gbogbo dúkìá tó bá tún wá ní ó tún dúrọ̀pù ẹ lẹ̀ fún ọ àtẹni tí ń kọ wíìlì àtẹni tí ò kọ wíìlì ní pé wọn bá ti kú o ogún yìí o lápẹjá ni kí ẹ gbé fún ọmọ yìí ni ẹ fún mọ́tò yìí ọmọ yìí ni ẹ fún lé yìí ọmọ yìí tó ṣiṣẹ́ fún ni o èyí tí ò kọ wíìlì náà táwọn afá débẹ̀ tí wọ́n ní ìsákàrí méjì lòún ṣàyé ní ọkùnrin òmù méjì èyí lẹ́ni tẹ́ǹpin gbogbo wàhálà tó ṣe torí ọmọ ó ti tẹ́ lọ́rùn ó ti ṣe fìdínà ni ọlọ́run tún fèsì òǹbí pàápàá jùlọ obìnrin ọlọ́run ò ṣiṣẹ́ náà bàbá fẹ́ dé akọ́sẹ́ Labibu ní sikilawi sheikh Muhammad Labibu kini. Muhammadu Labibu. Bunu Yusufu tala amoko ya rẹ̀ Yunus tala amoko ya fa bẹ́ẹ̀ mi ò dé akọ́ tẹ̀mí Yunus bẹ́ẹ̀ mi ò dé akọ́ bá mi ní ìsinsìnyí Manu Faruku ni tí wọ́n dé akọ́ ya mi tí dókítà dé akọ́ mọ́mọ́ tiwọn bẹ́ẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan bí àwọn ni wọ́n sì kú fún kálukú yé yìí àwọn tányányá ni kóbìnrin ó tó lè pọ ọmọ jáde yóò dòkú láti lè sọ yí pé ọjọ́ òní mo rántí ìyá mi yí pé ọdún mẹ́wàá tó ti lọ nì fúyà tọ́jà lérí mi wàhálà tọ́jà lérí mi tí ò dó jẹ́ sebe yíwùn náà lọ́sọ̀ dọ̀rọ̀ yẹn fún wa pa gbọ́dọ̀ tọrọ fún Ànábì sallallahu alayhi wa sallam ìtọ́sọ̀ dọ̀rọ̀ yẹn náà nìyà nígbà Ànábì yẹ awlan bil mu'minina min anfusihim wa azwajihim ummahatuhum. ìtọ́sọ̀ dọ̀rọ̀ yẹn náà nù pé Ọlọ́run ti yọ yà náà pé àánú táwọn òbí wa tí wọ́n ní sí wa àánú náà l'Ànábì náà ní sí wa ìfẹ́ táwọn òbí wọ́n fẹ́ràn wa ìfẹ́ wọn náà lọ fẹ́ wa kò fẹ́ yọ jẹ wa ní ìtorí mo sọ́njọ́ ní pé gbogbo tá a pè ní nǹkan àbádà láyé àṣírí wo ni mẹ́mẹ́ kí la fẹ́ gbà ń bẹ kò sáṣírí kan tó fẹ́ gbà nínú ìbádà tó ń ṣe tó kọjá àlìjánnà gbogbo ntọ́lọ̀ ń sọ tí jẹ́ àbádà ìmánì ni sọláàtì ni sàká ni sómù ni ájì ni jihadi ni àlìjánnà làṣírí ẹ̀ torí tó mọ̀ ká ìjánà ní pẹ́ nínú ìmánì pé náà ladina amanu wa amilu salihati kanat lahum jannatul firdawsi nuzula. ìmánì kí ni bẹ́ẹ̀ lẹ́yìn àlìjánnà
bọ́wá pé sàlátì náà ni àlìjánnà ní ẹ̀rín ní bẹ́ẹ̀ báwo lọ sí suratul Maryam pé fa àlẹ́fà mi bá dì í. kàlífóònù àdánwò sọ̀láta wọ́n tábàwò ṣàwátì wàsánbà yẹn kàwọ́nà gáyà ìlà máa ń tábà wà á mọ̀nà wà mí làsọ̀lẹ̀ àfọ̀wòlá yíká ẹ̀dẹ́ kúrò الجنة ولا yùzílà bọ́ọ̀nà. bọ́ọ̀bá dé bí ọ̀rọ̀ sàká kò sí ti bẹ́ẹ̀ nù sàká àlìjánnà ní bẹ́ẹ̀ kọ́dí afúlà mu'minun. الذين هم في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. kò sí nǹkan tá a fẹ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá débi ájì àdìsí ànábì ní alhaji mabrur. ليس له الجنة ليس له الجزاء إلا الجنة. bẹ́ẹ̀ ni tó bá débi àwẹ̀ kí ni bẹ́ẹ̀ náà yẹn ní àlìjánnà ànábì ní lè sọ́yìm. للصائم orí bẹ́ẹ̀ máa mú mi ní باب في الجنة يقال له ريان. ìsàn إذا àtọ̀yìmọ́nà egbòlòkòlò báàbù. إذا دخلوا عليه صائمون إذا دخلوا فيه صائمون أغلقوا. ànábì ní ń bẹ ní àlìjánnà ẹnu ọ̀nà kan táwọn olùṣọ́sìn sọ àwọn wà á sọ wípé ẹ̀yin aṣọ ìmúná nìkan lẹ́nu ọ̀nà náà yìí bí wọ́n máa sọ pé àwọn VIP ẹlòmíì ò lè gbẹnu ọ̀nà yìí ẹ̀yin aṣọ ìmúná ni ẹ gbà bẹ̀ ó ní ànábì ní báyìí ti gbà bẹ̀ tán wọ́n ní ókùlókùló báàbù ẹ tilẹ̀kùn ni àlìjánnà la bá ń bẹ bẹ́ẹ̀ ni tó bá débi jihad kò sí tó bá nu jihad lẹ́yìn àlìjánnà ní Suratul Tawbah. Ọlọ́run ní Inna Allaha ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul jannata. àlìjánnà náà la bá ń bẹ tó bá gbá àlìjánnà la bá ń bẹ àti àlìjánnà yìí náà wá ní bẹ lábẹ́ ọmọ tó bá ṣe dáadáa sóńbí náà fẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam wọn là nẹ́bí wa lè rí mẹ́mbà rí njọ́ kan ń ṣe útúbà lọ́wọ́ láàrin útúbà là nẹ́bí wa pé àmín 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 ọwọ́ akínú tán ṣe iná Umaru arọba àti rí nǹkan tá àrírí pẹ̀lú ẹ̀ lónìí síkà náà ọmọ sí bẹ́ẹ̀ ni báwo ló wà lẹ́ o ṣe é rí kọ́ àlẹ́ gbà kó ní àmì ànábì níbẹ̀ ni ànábì bọ́n ṣe ń túbà lọ jìbìrì lùdé ó ní gbogbo ẹni tá Ramadana bá sojú ẹ̀ tí ọba wà lìjánà lára Ramadana ipe ọlọ́run ìbínú ọlọ́run kọ́ máa sọ̀kalẹ̀ sí tọ́ gbàwẹ̀ tọ́lọ́run wàá fẹ́rí jọ àlìjáná ọlọ́run bá dé wọ̀ fún òun náà mi olótún padà ńgbà tí ó tún dé ó ní gbogbo ẹni tó bá bò ń bí ẹ̀ láyé ọba yẹ ọba bàbá ọwọ́ wà àlìjáná lára wọn ọwọ́ ara àlìjáná wọ̀ lára ìyá àti bàbá rẹ̀ kí ìbínú ọlọ́run kọ́ máa sọ̀kalẹ̀ sí ànábì lóhùn ní àmín olótún padà dé ó ní gbogbo ẹni wọn bá dákọ̀ rẹ̀ ànábì lọ́dọ̀ wọn sallallahu alaihi wasallam tí ó wá sọ pé sallallahu alayhi wa sallam tí ó lè fi bí wà nábì ṣe tó nílẹ̀ kó wọ àlìjánà látara àfẹ́ẹ̀rẹ́ ànábì ó ní ìbínú ọlọ́run ọba kó sì jẹ́ tọ́ fún ànábì ló ń sọ pé àmín nípa àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà nù kí kó ń gbé nǹkan mi wọnú wútúbà tòun ní fi ń jásí pé àtẹnu tá a kì í àwẹ̀ tá a gbà sàká tá a yọ ájì tá a lọ jihadi tá a ṣe tá a bá lò ń bí láyé ó ṣe é ṣe lára wọn. òun ní ó fi fà á pé wọ́n níjọ́ tí àná Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ bá kan nínú àwọn sàábà tọ́wọ́ sálámà sí tí ọ̀dáhùn ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ànábì wa lọ ọba náà ń gbọ́ sálámà rẹ̀ má bínú òun kírun lọ́wọ́ ni òun wá ní kó wọ́n parí irun òun tó kó wọ́n wá bọ̀ ọ́ anabi lọ dàbẹ Ọlọ́run ní kò dàbẹ
wọ́n ní ayọ̀ alladhina amanu. istajibu lillahi wa lirrasuli idha da'akum lima yuhyikum. wọ́n ní istajibu lillahi wa lirrasuli. ó rí i pé nu tọ́lọ́hún yìí sábà ṣe ló ṣe fún ànábì hàn láàmù kan náà ló lò fún àwọn méjèèjì. istajibu lillahi wa lirrasuli. ìjàsípé bí mo ṣe lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ dá mi lóhùn bẹ́ẹ̀ lọ́lẹ́tọ̀ kẹ́ ẹ dá lóhùn bẹ́ẹ̀ bá tilẹ̀ ń dá mi lóhùn ẹ̀ dá lóhùn iṣẹ́ yóò bàjẹ́. ìdáda akúnlímà yóò yí kún. àwọn àfáàní tọ́jọ́ kọ́ lọ́wọ́ sọ pé ìsáda akúnlímà yóò yí kún fati èdè ńjọ́ náà òun sì ń kírun kọ̀mọ́ fatia ló dé lànàbí wa kọ lọ́lọ́hún kírun lọ́wọ́ táwọn àfáàní sọ pé ẹni bá kírun tó bá ké fatia bàtọ̀ láti. bẹ́ẹ̀ náà ni wọ́n bí ọ gbọ́dọ̀ fún yóò bí rẹ nbẹ̀láyé kò sí láyé ṣe dáadáa nítorí tó bá mú ọsẹ mẹ́ẹ̀ẹ́wá yìí fún kìí sasán oní rìwọ́ọ̀dù wọ́n bá ń kọ́ rìwọ́ọ̀dù rẹ̀ káfíńrán dọ̀ pẹ́ kí ni rìwọ́ọ̀dù rẹ̀. fàdà ìlú birril walidaini. gbogbo ẹ̀ ló bá pàtàkì ọmọ bísẹ̀wò ládìbò ṣe pàtàkì òbí ẹ̀ tọ́nà tiẹ̀ yìí ọlá tí ń bẹ́ ń bẹ̀ kéèyàn ò ṣe bẹ́ẹ̀. tulul umri. ẹ̀mí rẹ̀ ogun. أمازن بن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال. èmi kí mo sọ ànábì lọ sọ gbogbo ọmọ tó bá ṣe dáadáa tó ń bí tó ṣe méje sí láyé tó ṣe mẹ́ta yòókù gbọ́ kú ànábì lẹ́mìrì ogun wọn náà nẹ́sẹ̀ wọn márùkì lọ́gbẹ̀gbà náà wá ẹgbà wọn náà wá pé. man barra walidayhi tuba lahu zada Allahu fi anabi gbogbo ọmọ. man barra walidayhi. tó bá ṣe dáadáa sáwọn bí rẹ. tuba lahu. anabi ní oríire rẹ o. zada Allahu fi umri. anabi ní yóò ṣàlékún ẹ̀mí gbogbo fún àṣẹ ìrántí ìyá wa lónìí ọlọ́run jẹ́ mi àfọ̀gùn. rawahu Abu Ya'la wa Tabarani. àwọn méjì tí wọ́n gbẹ́gbọ́ àdìsí náà nù Abu Ya'la wa Tabarani. nílùú rìsíkì. bẹ́ẹ̀ àbá wa ṣe dáadáa tó ń bí èèyàn kò sí ògùn owó tó tó anabi yóò tó wá lárísìkì. àní Anas ibn Malik. Anas ọmọ Malik lọ́gbà àdìsí náà wá. qala Rasulullahi sallallahu alayhi wa sallam. ọlọ́ anabi lọ sọ báyìí pé. man sarrahu an yumidda lahu fi umrihi. anabi gbogbo ẹni tó bá fi kọ́lọ́ wọ́n ṣàlékún ẹ̀mí gúngùn fún. wa yuzadu fi rizqihi. ó jẹ́ kárìsì kí wọ́n máa pọ̀ sí i. falyabarra walidayhi. anabi lọ sí dáadáa sáwọn òbí rẹ̀. waliyasil rahimahu. àwọn mọ̀lẹ́bí wọn so wọ́n pọ̀ mọ́jọ ọjà. rawahu Ahmadu lọ́gbà àdìsí náà wá. wa thalithu nailu ridwanillahi. ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé máa mú yàn rí ọ̀nà ọlọ́run. ani Abdullahi ibn Umar. Abdullahi ibn Umaru ibn Hamr lọ́gbà àdìsí náà wá. qala Rasulullahi sallallahu alayhi wa sallam. ó là nẹ́bí sọ báyìí pé. ridor rabbu tabaraka wa ta'ala fi ridor walidayn. ọlọ́ lè rí ọ̀nà ọlọ́run bì kan àfi kọ́ wá yọ̀nà ọlọ́run ó ridor ti rabbi tabaraka wa ta'ala. ó ní yọ̀nà ọlọ́run ọba tó lọ́run wá wọn ọ wà lọ́ndà fi àwọn ridor òbí rẹ̀ walidayn. bọ́ba ti rí yọ̀nà ìyá àti bàbá ti rí yọ̀nà ọlọ́run. wa sukutullahi tabaraka wa ta'ala fi sukutil walidayn. ìbínú ọlọ́run náà sì wà níbi ìbínú wọn bí wọ́n bá ti ń bínú sí ọlọ́run bínú sí ọ náà nù. rawahu Tirmizi. Tirmizi lọ́gbà wa. warabi'u. ẹlẹ́kẹ̀ẹ́ni. gufuranu dhunubi gufuranu zambi. ìmọ̀ mú àforíjì ọlọ́run máa ń foríjì hàn gbogbo ẹ̀dá tó bá ti já sí pé ń tọ́jú òbí ẹ̀. qala ibn Umar. Ibn Umar lọ sọ bẹ́ẹ̀. jaa rajulun ila rasulillahi sallallahu alayhi wa sallam faqala ya rasulallah. ọlọ́run akùnrin kan lọ bá nàbí wa Muhammad sọ báyìí pé. inni asabtu zamban azima. ọlọ́run sẹ́lọ́run ẹ̀ṣẹ̀ náà sì tóbi. fali min tawbati. ó ní ìjọ náà àbáyọ ń bẹ fún mi tọ́lọ́run fi yánu sí mi tí ó yà á fi mi. faqala rasulu halaka min ummi. ó ní halaka. min ummi. ìjọ oníyàláyé. qala la. ó lóun ò níyà. qala halaka min khalati. ó ní ìjọ ọmọ ìyá rẹ àbúrò ìyá rẹ jẹ́ ń bẹ láyé. qala na'am. ó ní àbúrò ìyá òun ń bẹ láyé. qala
الرسول فبرها dáadáa tó ṣe sí ìyá rẹ lọ ṣe sí Ọlọ́run ó forí jìn ọ́. رواه الترمذي Tirmidhi ló gbàdí sí náà wá. والخامس ẹlẹ́ẹ̀karùn-ún مبادلة الجهاد bọ́ ọ bá tọ́jú òǹbí rẹ déédéé pọ̀ jagun sójú ọ̀nà Ọlọ́run ní. عن أبي هريرة جاء رجل إلى النبي صلى الله عليه وسلم Abu Hurairah ló bẹ́ẹ̀ ọlọ́rakùnrin kan lọ bá Ànábì Muhammad. يستحسنه في الجهاد ó wá gbà ìdá kó ń fẹ́ lọ sí jihad. فقال الرسول Ànábì wa sọ báyìí fún. أحي والداك Ànábì lè wo lọ́wọ́ àláyé náà àwọn òbí rẹ méjèèjì ìyá ni àbí bàbá. قال نعم ó ní wọ́n wà. قال الرسول فبهما فجاهد má tẹ̀lé mi lógun lọ báyà àti bàbá rẹ lọ jagun lára wọn. رواه مسلم Muslim ló gbà díìsì náà wá. شكر الله في شكر الوالدين èyí tó wà ń bẹ̀ ní tó bá ti ń dúpẹ́ fún ìyá rẹ òun dúpẹ́ fọlọ́run. قال تعالى Ọlọ́run bá lọ́sọ̀ bẹ́ẹ̀ bẹ́ àyàtà kà síwájú. أن اشكر لي ولوالديك ẹ̀ ń jáwé pé ẹ bá ṣe bẹ́ẹ̀. العاقبة المحمودة بالجزاء èyí tó gbẹ̀ yẹn nu alahakibatu. المحمودة بالجزاء gbogbo ẹ̀dá tó bá ṣe tọ́nà tí òǹbí rẹ̀ tó ṣe dáadáa tí wọ́n ń bẹ láyé wò sí láyé ni yọ gbẹ̀san dáadáa tí bọ̀tán dáadáa jẹ́ tiẹ̀. عن عبد الله بن عمر wọn náà bila ọmọ Umaru lọ sọ bẹ́ẹ̀. رضي الله ọlọ́mọta عنهما ìyọnu sún wọn àti bàbẹ́. قال رسول الله صلى الله عليه ọlọ́run náà bí sọ báyìí وسلم pé. بروا آباءكم تبركم أبناؤكم وعفوا تابوا نساؤكم رواه الطبراني ń jẹ́ pé gbogbo ẹ̀dá tó bá ti wọ́n ní ṣe dáadáa sáwọn والثامن òbí. نيل الجنة bọ́ọ̀ bá ṣe dáadáa tí àti bàbá rẹ̀ ọmọ tiẹ̀ náà ṣe dáadáa fún ọ. ń jẹ́ pé tó bá ṣe dáadáa ọmọ rẹ̀ ò ní ṣe. èyí tó tẹ́lẹ̀ kẹsàn-án ni kò wá wà lìjẹ́ náà. ọ̀bìnrin àgbẹ̀ gbọ́ bí ṣé Làbíbù ṣe ṣe yìí oore àfa àti lékún lónìí. ipe ọ̀dẹ̀líkéètì mòlúdì òní fún ìyá ipe mo rántí ìyá mi lọ́dọ̀ Ọlọ́run mo rántí wàhálà rẹ̀ Ọlọ́run foríjì ìyá wa náà. Ọlọ́run foríjì ìyá wa náà. kẹ́yà náà kọ́ gẹ́ o. Kẹ́yà náà kọ́ gẹ́. àtòkù ẹnì kọ̀ọ̀kan. Àfikún ẹnì kọ̀ọ̀kan. kúrò aláwọ̀ pẹ̀lú bisimilá. Olúwa ńlá pẹ̀lú bisimilá.